trouble wow. And you shall let you got to get Kini Mali, big Mali. Aláṣẹ Blue Point Hotel, ìbànújẹ́ òní ìgbọ̀n ẹ̀. Oríṣiríṣi mẹ́ta máa oníjàbọ̀ bàbá mi nígi. Aláàánú èèyàn, jẹ̀rà tó rè kì í sún rárá. Bẹ́ẹ̀ wá jẹ́ látẹ́ni dọ́là kò lè tán. Nítorí aláàánú wa ní kò lè tán. Ẹlùkúlùkù mọ́nú mi ò kò pẹ́ kò gbó aláàánú wa ní kò lè tán. Bàbá ìdọ́là kò lè tán. Ìwọ máa fọwọ́ ọmọ sí ìlú ta ló ṣá ló wà. Àjànàkú kọjá àmórí kan fún bá a bá rẹ̀ ní ká sọ fún ààrẹ ni gbogbo ẹ̀yin tí a fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ àlìbárákàtù nílá ẹni kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ kàábà lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlìbárákàtù nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesoya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Jogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nigeria number rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816. Lélà kí onílé o. Tálẹ̀ abẹ́lẹ̀ rọ ó yàtọ̀ síra wọn bí ó tálẹ̀. Ẹ káàbọ̀ làákìrò ọ̀nà. Ọ̀tọ̀ ṣá ni wọ́n má máa fi wéra wọn. Akílékù ilé akí ọ̀dẹ̀ kú ọ̀dẹ̀. Ẹni tó bá. A kú ojúmọ́ mọ́mọ́. Ọ̀tẹ̀ rò ní wọ́n. Akọ́mọdé ilé akẹ́gbàlagbà ilé akí gbogbo ẹ̀yin bọ̀rọ̀ kìíní ládéládé lóyè àti lóyè nù wá. Ẹ má fẹnu ọ̀tẹ̀ sọ́mọ ẹ̀yin olóko. Àkáwọn èèyàn pàtàkì akí gbogbo wa pátápátá torí pé gbogbo wa náà lè yàn pàtàkì gbogbo lọ́lá àwọn ẹni orí dásà lẹ́sà akí gbogbo yín o. Láti pẹ́ ẹ ò kúrò níbẹ̀ o. A máa kí ẹ̀yin olólùfẹ́. Àkórí adé o akéèjì gbadẹ ẹlẹ́kẹ̀ gbogbo yín la kí a ṣe bá fọ́ba tó dá gbogbo nǹkan tó ń sọba lórí gbogbo nǹkan àmọ̀ ṣèbà rẹ o. Adùn wa tẹ̀ ń gbéṣẹ́ fún wa tẹ̀ ń ràn wá. Àtúntìdé bá a ṣe é dé lórí ìkànnì Káyà TV káàdì tẹ̀tí máa ń gbọ́ àwọn ọ̀tún àwọn àṣà. Àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ètò tá a máa ń gbé wá lórí ìkànnì Káyà TV yẹn tá a fi kalẹ̀ sí Alájò Kánẹ́ṣì tùrọ̀tùrọ̀ station ìbẹ̀rẹ̀ láti ń jábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe tá a tún kù bí òjò. Mo Kini Mali. Àwa náà kọ́ torí pọ́lá
bàbá ní mọ́mọ́ yan Ọlábàtà ní mọ́dò sàn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lè jìkà tẹ̀ já so bọ́ lọ́rùn wa nítorí pé ẹ̀yin lẹ̀ ń sọ pé ẹ ṣe báyìí bí ó kù sí èyí kò ní bàjẹ́ fẹ̀yìn náà o. aláàánú èèyàn. a kí gbogbo àwọn òkè méjì tá ò gbọdọ̀ gbàgbé àwọn igi méjì tá ò gbọdọ̀ fojú ré náà. àwọn bàbá tó bí wa àtàwọn ìyá tó ní ayédùn àmọ́ bọ̀ wá jẹ́ àṣebáyé o. àwọn ọ̀gá àtàwọn àfa àwọn tí wọ́n kọ́ wa lókàn àbẹ́tì nínú mọ̀tà àfihàn níláyé àṣebá gbogbo yín. àṣebá aláṣẹ àtòdásílẹ̀ iléeṣẹ́ Kaya TV Alhaji wa Muhammad Lukman Ahmed akínyìn àṣebáyé ọlọ́mọba wa kẹyìn ní kí àlìjánnà. ẹ dákun ẹ bá mi ṣe ẹ bá mi tẹ láìkẹ́ ẹjọ́ débi ó yẹ ó dé o. ìlú ta ló ṣe. orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. alájà tó bá tẹ̀lé ẹ ṣe. mo dúpẹ́ gan-an. akílẹ̀ mo kí yín níbẹ̀ yẹn ṣọwọ́. yájà fi wù ẹ̀ màmá ṣe àdúpẹ́ pẹ́. mo kí yín. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Kaya TV Kaya Radio pátápátá gbogbo yín la kí àkìyìn pé ṣe kó àdó tiwa o. ọdún tí ń lọ díẹ̀díẹ̀ ọdún tí ń parí lọ àní parẹ́ mọ́dún. mo lájẹ́ o. a sọdún ayọ̀ àṣeṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí 2025 tó ń lọ ìwọ̀nba tó kù tí ó fi tán ìbànújẹ́ inú ẹ̀ ò ní kèmí àti ẹ̀. àṣeyè lálákàn máa ń sepo tiẹ̀. a ṣàṣeyè àṣeyọrí sáyọ̀ sí dùnnú. ó dàbí orin kan tá a mọ̀ ń kọ́ ń gba kíkà ni àwa ń sún mọ́dún. ọdún náà ń sún mọ́ wa. Èdùmàrè ọba wa mọ̀jà fàìsàn sọ́dún o. àmín. alájàmú tí a ò mọ̀. orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bá jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ àtúntìdé o. Gbangba Dekun lè tètò gangan ní Gbangba Dekun. Gbangba Dekun lè tètò gangan ní Gbangba Dekun. ilé iṣẹ́ Kaya TV kárí ilẹ̀ tí ń gbọ́ à ń lo Ghana táwa o. Accra Ghana ilẹ̀ tí ń gbọ́ wa capital làwárà tùrọ̀tùrọ̀ station Kanishi tùrọ̀tùrọ̀ station ibẹ̀ làwà. wàá ń fa ní ẹ̀yìn tẹ́ bá fẹ́ pè wá ẹ fẹ́ polówó ọjà ní abẹ́ ẹ fẹ́ dáhùn béèrè abẹ́ ẹ fẹ́ kun alówó abẹ́ ẹ fẹ́ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nìí. ẹ kò wá sórí nọ́mbà +233 260 878860. wá ọ̀tẹ̀ òjẹ́ ìyá àjẹwọ́ iṣẹ́. +233 260 878860. nípa wọn boys lọ́ra láàánú wa. tàbí kẹ́kọ̀ọ́ wá sórí nọ́mbà +233 5019 32736. +233 5019 32736. máma fi wéra wọn ológo pẹ̀lú ológo òtòtò ṣáàní wọn. raw talent. Gbangba Dekun lètò tá a fẹ́ sọ tá a ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ gbọ́ kí wàá ní kókó ètò náà tá a fẹ́ sọ lénìí. ọ̀tọ̀ àjùlọ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní àjùlọ náà. àwọn nǹkan wo la lè máa kà tá a fi máa dárúkọ àjùlọ. ọjọ́ orí ara àjùlọ náà ni. owó ara àjùlọ ni. ṣáàní wọn. ipò ara àjùlọ ni. agbára ara àjùlọ ni. bẹ́ẹ̀ ni o. mọ ẹ̀yin olóko. ẹnẹfẹ̀ ṣàníyàn náà fún ṣọ́ ambition lórúkọ kí là ń pè ní àjùlọ náà. tẹ́wà. àjùlọ lè yà sọ́dọ̀ obìnrin o lórí ọkọ rẹ̀ kó ní àjùlọ jọkọ rẹ̀ lọ bóyá ó fojọ́ orí jùlọ àbó fi ipò jùlọ ilẹ̀ ibẹ̀. kí ọkọ rẹ̀ má lówó tó ẹ àbí kó má fọjọ́ orí jù ẹ lọ. ẹ̀yin tẹ́ ò ń gbádùn wa. ìwọ ìyàwó fọjọ́ orí ju ìyàwó rẹ lọ ẹ fún ju ọkọ rẹ lọ wa. ó fowó níní ju ọkọ rẹ lọ ó fìwé kíkà ju ọkọ rẹ lọ ó fipò tó ní ju ọkọ rẹ lọ òótọ́ àjùlọ ni lóòótọ́ láti òjẹ́ bẹ̀rù. àjùlọ ni yóò jọkọ rẹ lọ ní gbogbo nǹkan àjùlọ náà ni. alo mọ́jọ́ tán àti mo ti pẹ́. àwọn àyè kan ń bẹ tá a ti máa ń lo àjùlọ o àwọn àyè kan ń bẹ tá a ti gbọdọ̀ lo pé àjùlọ ìtumọ̀ àjùlọ ni pé tí mo fi jù ẹ lọ jẹ́ blue tó o mọ̀ pé Yorùbá mọ̀ pé wọ́n máa ń sọ yí pé ní ìbọn ẹ. orin sí dó máa tẹ̀ máa ò ní jábọ̀ bàbá Bílíkì. aláàánú èèyàn òwe náà sá lọ ni ò ń bọ̀. kì í sùn rárá. bẹ́ẹ̀ bá wá. wọ́n á ní ẹni tó bá ju ni lọ ó lè ṣe kí ni ó lè ju ni nù káàbọ̀ jáde.
ẹlùkúlù. sẹ́ẹ̀rì tí wọ́n ń pè ní àjùlọ àjùlọ àti àgọ̀ àtọgbọ́n fara pẹ́ra wọn ni o. àwọn àyè kan ń bẹ tá a máa gbọ́n tá a dẹ̀ gbọ́dọ̀ lo àgọ̀ ń bẹ. àwọn àyè kan ń bẹ tá a máa gọ̀ tó dẹ̀ compulsory fún wa ká lo ọgbọ́n ń bẹ. nítorí pé gbogbo ọlọ́gbọ́n ni kún wá kiri. gbogbo ẹni tó ń gọ̀ a máa là kó nú àdánwò. wọ́n á ní òkúkú gbọ́n tẹ́lẹ̀ ẹjọ́ máa lọ. ṣùgbọ́n tó bá lọ gbọ́n jù ayé òbáyé rẹ̀ jẹ́ wọ́n tètè pọ́ kó ńlẹ̀. àjùlọ tẹ wá rí yìí àjùlọ a máa wà lórí obìnrin gbà míì tóbìnrin ó fi ọjọ́ orí àti ìmọ̀ àtowó àtọ́lá àti pòjú ọkọ rẹ̀ lọ. ṣùgbọ́n àwọn àjùlọ kan ń bẹ tá a gbọ́dọ̀ lo àjùlọ o. bóbìnrin bá ní àjùlọ tó ju ọkọ rẹ̀ lọ níbi gbogbo nǹkan ṣùgbọ́n nǹkan ẹ̀yọ kan náà lọkọ rẹ̀ fi jù ọ lọ o. kí ni nǹkan tó fi jù ẹ lọ? o lè fowó jù lọ, o fọjọ́ orí jù lọ, o fi pò jù lọ, ṣùgbọ́n òun fi ọkọ jù ọ lọ. Àwọn dídí praise ọmọlẹ́dẹ̀ o. obìnrin ò gbọ́dọ̀ lo àjùlọ lórí ọkọ rẹ̀ torí pé tó bá lo àjùlọ pé mo lówó jù ẹ lọ, mo là jùlọ pé mo nímọ̀ jù ẹ lọ, mo là jùlọ pé mo fọjọ́ orí jù ẹ lọ, mo tún là jùlọ pé mo náwó jù ẹ lọ. obìnrin náà ò sinmi lọ ẹni kó ṣe sùúrù kò gbọ́dọ̀ lo àjùlọ o nítorí pé n tó fi jù ọ lọ náà ni àtọ̀ tí ń bẹ lára rẹ̀ tó bá ti bọ́dọ̀ sára rẹ̀ ó ti jù ọ lọ o torí pé àjùlọ tí o gbọ́dọ̀ sọ kalẹ̀ káwọn ọmọ rẹ̀ kó lè fi àjùlọ tó sọ kalẹ̀ yìí fi gba àlùbáríkà látọ̀rọ̀ ọkọ rẹ̀ ó lè bá àrùn lórí àwọn ọmọ rẹ̀ tó bá jùlọ lóòótọ́ wá pé ọkọ ládé ní orí aya bẹ́ẹ̀ ni o àjùlọ rẹ̀ wájú òsínmìdọ̀ sọ wálẹ̀ kó àlùbáríkà tó fẹ́ gbà lára ọkọ rẹ̀ kó lè bá wo àwọn ọmọ rẹ̀ ó gbọ́. alájì ìgòrí ọ̀la. àjùlọ àwọn obìnrin lè lo àjùlọ ṣùgbọ́n níbi ẹ lè lo àjùlọ sí o. wọ́n rà fá. ọ̀nà tí mo fẹ́ pín àjùlọ tèmi sí pọ̀ ó kàn ní kọ́kọ́ mú yẹn lónìí. òòrọ́bìnrin tí bá ń lo àjùlọ lórí ọkọ ni pé mo lówó jù ẹ lọ. ó mánéjì ẹni pé mo fọjọ́ orí jù ẹ lọ. olówó ọlọ́rọ̀ tó. mo fipò jù ẹ lọ. mo kàwé jù ẹ lọ. appreciation mi lẹ́yìn lọ́wọ́ ẹ̀yọ́. mo kàn láìkẹ́ ni mo fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. eré tó lọ fẹ́ gbẹ̀rẹ̀ ńgbà tó lówó tó ní gbogbo nǹkan jù lọ. tó bá wá ní gbogbo nǹkan jù lọ àlùbáríkà tí ń bẹ lára rẹ̀ tó fẹ́ sọ̀kalẹ̀ sára rẹ̀ tí ó wàá máa ṣe lórí àwọn ọmọ rẹ̀ lọ́la. ó yẹ kó o sinmi dọ̀ rẹ̀ kó o farabalẹ̀ kó o lè ráyà gbá kó o lè rí àlùbáríkà náà gbọ̀ torí pé àlùbáríkà tí ń bẹ lára ọkọ rẹ̀ ju gbogbo ohun tó lóní lọ. lẹ́yìn ìgbà tó o ti wá di pé o ti fẹ́ ni tó o jùlọ ń bi gbogbo nǹkan ó wàá mú àlùbáríkà náà tó bá wà ń lo popó ní ipò ó jùlọ ń bi gbogbo nǹkan ìgbéraga àjùlọ tó ń lò yìí yóò jẹ́ kí ọkọ rẹ̀ ó dàbí ẹrú lábẹ́ rẹ̀ kò ní jẹ́ kó respect àwọn ọmọ rẹ̀ ọkọ rẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ àjùlọ yìí náà ni ó máa jẹ́ ó máa sọ fún pé bàbá burúkú ń bàbá yín tí ò kàwé tí ò sí nǹkan mo kàn manage ẹ ní àjùlọ yìí yóò wá jẹ́ káwọn ọmọ náà ó máa tẹjú lẹ̀ mọ́lẹ̀ àwọn náà lè máa wò ó pé bàbá àwọn àbí táwọn bá lẹ́nu ìyá àwọn lélẹ́yìí ipò yìí náà àwọn náà lè máa sí ló ń ta ó lè fa sábàbí kí wọ́n mọ̀ ọ̀rọ̀ kọ re o ó lè fa sábàbí káwọn ọmọ rẹ̀ mọ̀ ra ya re nítorí pé bí ó ti yẹ kó o gba àlùbáríkà kó o sọ àjùlọ tiẹ̀ tó fi jọkọ rẹ̀ kó o sọ kalẹ̀ ibẹ̀ ló ti ń rúga yìí ibẹ̀ ló ti ń fi hàn àwọn ọkọ rẹ̀ pé o jù lọ èyí dẹ̀ fa sábàbí tí ò jẹ́ kálùbáríkà ò wara àwọn ọmọ náà ó lè lówó lóòótọ́ káwọn ọmọ rẹ̀ náà dẹ̀ ní owó ṣùgbọ́n àlùbáríkà kọjá ní tà ń pè lówó àlùbáríkà torí wọn ti ń bẹ lára ọkọ ó kọjá ní tà lè ríra lọ́jà torí ẹ̀ ni obìnrin tọ́lọ́ ń bá kẹ́ dáadáa ju ọkọ rẹ̀ lọ ó gbọ́dọ̀ rẹ ìyá apá rẹ̀ ńlẹ̀ ìyẹn àjùlọ yẹn ó gbọ́dọ̀ rẹ̀ ńlẹ̀ nítorí pé àlùbáríkà tó fẹ́ gbà tí fẹ́ gbà sára rẹ̀ ó kọjá owó tó ní ó kọjá ipò tó ní ó kọjá iyì tó ní torí pé àlùbáríkà tí wọ́n ń sọ yìí pé ó wà ní gìgírí sí àwọn òbí wa méjèèjì àtàrà bàbá àlùbáríkà ti máa wọ ara ìyá o ẹ gbọ́ mi yé anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àlìjánà tahta aqdamul ummahat ó ní àlìjánà oríire yẹn ọlá yẹn ipò yẹn ìdùnnú tá à ń rí lára àwọn ọmọ lẹ́ni ó ló wà ní gìgírí sí àwọn òbí wa méjèèjì ẹ wá jẹ́ n sọ fún yín sára obìnrin ló wà ní àbára ọkùnrin. aláàánú èèyàn. sẹ́rí àlùbáríkà tí ànábì sọ ara àwọn obìnrin kọ́ ló wà o ṣùgbọ́n ara obìnrin láti gbà sára ọmọ báwo ló ṣe ń padà sára ìyá. aláàánú wa ní kò lè bọ́.
ẹlòkúlùkù mọ́nù mi. bọ́kọ̀ rẹ bó bá jẹ́ aláìní ìfẹ́ tó ní sí tó fi fẹ́ aláìní tó fi yàn án ní adé orí rẹ má jẹ́ kí ìfẹ́ náà yin jẹ títí tí yóò fi gbó tẹ́ fi jọ darúgbó nítorí pé àlùbáríkà ló fẹ́ rà àlìjánnà tó tà àtàlẹ̀ akédàmọ̀lẹ̀ ọmọ àlẹ́ èyí tí ànábì sọ obìnrin tí ó bá fẹ́ gba àlùbáríkà lára ọkọ rẹ̀ àjùlọ tó fi jọkọ rẹ̀ lọ́nú owó nínú ipò ọjọ́ orí ìmọ̀ tó yẹ pé gbogbo nǹkan ló fi ju ọkọ rẹ̀ lọ ó wà á rẹ ìyí apá rẹ̀ lẹ̀ àlùbáríkà tí wọ́n sọ pé wà ní gìgírísẹ̀ ìrẹ́ ìyá yẹn ìrẹ́ yín tẹ́ jẹ́ ìyá wa tẹ́ ẹ bá wá rẹ ìyí apá yín lẹ̀ ọkọ ni ó wà á padà pọ̀ sí ara ìyàwó tó bá wá pọ̀ sára ìyàwó ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá wúlò wàhálà tó ṣe ìrẹ́ra rẹ̀ ńlẹ̀ tó rẹ́ra rẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ni ó wàá jẹ́ káwọn ọmọ rẹ̀ ó wúlò ju àwọn ọmọ ọlọ́mọ lọ ni ó jẹ́ káwọn ọmọ rẹ̀ ó yan ọkọ gidi á jẹ́ kún ó yan aya gidi wọ́n á tẹríba fárú wọ́n á tẹríba fún lọ́ba gbogbo ara yóò wà máa gbé wọn sókè àwọn ọmọ sọ pé wọ́n á máa pè wọ́n lọ́mọ ó wàá rí pé àwọn ọmọ náà wọ́n ó yanjú àlùbáríkà ti tara bàbá olóṣọ̀kalẹ̀ sára àyà nígbà tí ìyá fi sùúrù ọgbọ́n ìmọ̀ ìfẹ́ àti tẹríba àti ìwà tó dára tá a máa ń lò fọ́kọ tó fẹ̀rọ̀ wẹ̀lẹ̀ tọ́jú ọkọ rẹ̀ tó pọ́n ọkọ rẹ̀ lé pẹ̀lú bí ó ṣe ní pẹ̀lú ìfẹ́ tó ní sí tó fi fẹ́ délé o bọ́rọ̀kọ rẹ̀ lórí burúkú ọkọ ṣe ń tí ò da o tún fojú o tún ṣe kí ni o tún ṣe sùúrù ibi òye o ti bínú o ṣàṣe sùúrù ń bẹ̀ àwọn kan mọ̀ sọ páyé ìjọ nìyẹn ń sin bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí o àlùbáríkà náà wàá sọ kalẹ̀ sára àyà látara bẹ̀ ní ó ti wá bọ́ sára ọmọ fún máa ń sọ yìí pé àlìjánnà tú táàtà akédàmọ̀lẹ̀ ọmọ ha oríire àwọn ọmọ gìgírísẹ̀ àwọn òbí wọn méjèèjì ló wà ṣùgbọ́n bo lóríire yẹn gan ti ń bọ̀ ẹ̀gbọ́n tá à ń sọ̀rọ̀ bá ní àjùlọ. olówó alọ́rọ̀ tó fowó lẹ́wà. ẹ rí àjùlọ lọ́dọ̀ àwọn obìnrin kàdíjàtù tó ju ànábì Muhammad lọ́sàlásàlà ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi jù lọ o ànábì sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbòòrè pé ìmọ́lẹ̀ ju mọ́lẹ̀ lọ eléyìí mọ̀ sí fi ṣayà àtowó àtọ́lá àti ipò tó ní ó mọ̀ sọ kalẹ̀ fún ànábì Muhammad wọ́n bá fẹ́ mówó dádì wa ń bo ni á ti mú wọ́n fẹ́ ṣe báyìí níbo ni ká ti ṣe léèkì ni ká ṣe ó ti rí ọjọ́ iwájú rẹ̀ ó rẹ ara ẹ̀ ńlẹ̀ pé n tí ò ní jẹ́ kórúkọ òun tó jẹ́ ẹjẹ́ kórúkọ òun hàn títí tayétayé lélẹ́yìí Àdíjàtù máa ń rọ gbogbo àjùlọ rẹ̀ ó mọ̀ sọ kalẹ̀ fún ànábì Muhammad yàwá lè ṣe bẹ́ẹ̀. jọra wọn má máa fi wéra wọn olóko pẹ̀lú olóko tó dání wọn. gbogbo wa là ń bímọ àwọn ọkùnrin bá a ṣe máa tọ́mọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wa là ń bímọ àwọn ọkùnrin bá a ṣe máa jèrè ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wa là ń bímọ àwọn ọkùnrin láàdẹ̀ ní aya ńlé bá a ṣe máa tọ́jú aya wa ọ̀tọ̀ọ̀tọ̀ o bá a ṣe máa tọ́jú aya wa ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe máa tọ́jú ilé wa ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo wa náà làbí àmọ́ nínú ilé wa yàtọ̀ síra wa abímọ bákan náà ṣùgbọ́n àwọn ọmọ wa ò lè rí bákan náà aláya bákan náà àwọn aya wa ò lè rí bákan náà àjọ lọ́kọ bákan náà ni àwọn ọmọ ọkọ wa ò lè rí bákan náà dátó bá wá rí bẹ́ẹ̀ má fi nǹkan tó o ní má fi sí tẹnìkan wé tẹnìkan àjùlọ tọ́lọ̀ ń fún ọ tó fi jẹ nìkan lọ mi ìlà káyèrò kí nǹkan náà mọ́ bá a bàjẹ́ nítorí pé àjùra wa lọ ti jà kadì kọ́ o bọ́kìlà ń sọ̀rọ̀ ọba lórí àjùlọ lẹ́nìí gan. ìyá olólùfẹ́ wa o ilẹ̀ ìfẹ́ lóko mọ̀nà àmàdúpẹ́ àmọ́pẹ́. sórí àjùlọ tá à ń sọ̀rọ̀ ọba lẹ́nìí àjùlọ kì í sọ̀rọ̀ pé mo mọ kéwú àjùlọ yìí sọ̀rọ̀ pé mo lówó lọ́wọ́ o àjùlọ yìí sọ̀rọ̀ wípé mo ṣe kí mo wà famous àjùlọ yìí dẹ̀ ṣe pé mi gangan láládé àjùlọ yìí ṣe pé bóyá mi gangan láyé mà ní tí wọ́n ń pè ní àjùlọ àjùra wa lọ́rọ̀ tìjà kadìjọ́ kọ́ o àwọn àjùlọ kan ń bẹ tó ṣe é farahàn sáráyé àwọn àjùlọ kan ń bẹ tí ò ṣe é hàn sáráyé ìyẹn náà fi sọ pé kí gbogbo wa ó máa ṣe sùúrù nítorí pé igi tá a bá fojú rẹ̀ náà ń gbà mí àmọ́ àgún ni lójú tó o bá fojú kọ́ ọmọ náà ìsìn ọmọ kékeré pé ò lè nà àgbàlagbà yóò ná wàhálà yóò mọ̀ tọ́ lé nítorí pé bẹ́ẹ̀ bá fojú di nǹkan wọ́n bá fojú di kú dẹ́tì ni wàhálà omi ò gbóǹtọ̀ ń lọ o àjùlọ a gbọ́dọ̀ farabalẹ̀ lórí nǹkan tí ń jẹ́ àjùlọ nítorí pé ẹni tó fojú di pé ò lè jẹ́ èèyàn ó lè jẹ́ pé òun lọ bá àlùyìn lọ́la o ìwọ tó ń gbé garagara látara ìgbéraga àjùlọ rẹ lè padà di tó ní nímọ̀. ẹgbẹ́ kí là ń pè ní àjùlọ náà. ìwọ máa fọ ọgbọ́n mọ̀ sí ìlú ta ló ṣá ló wà ó àlùlọ. èèyàn lè bí ọmọ
ọmọ márùn kó sọ pé nínú àwọn ọmọ márùn tó bí mẹ́ta ń bẹ ju bàbá àti ìyá wọn lọ o. nínú ìrìn àjò ayé, nínú agbára, nínú ìmọ̀. àjùlọ tá à ń sọ yìí sọ̀rọ̀ owó, èèyàn á máa fowó jùyàn lọ tí wọ́n á ní lágbájá báyìí olówó ni àwọn eléyìí jù wá lọ ló jẹ́ pọ́jọ́ orí rẹ̀ lè má ju 30 ọdún lọ. ó dẹ̀ ti fi owó ọlá tó ní ó ti fi ṣàgbà fún gbogbo àwọn bàbá tó wọ 50, 60. wọ́n á máa pè ní chief, wọ́n á máa pè ní chairman, yes sir. ẹgbẹ́ bàbá rẹ̀ ó máa dọ̀bálẹ̀ fún un. sọ̀rọ̀wọ́ tó nìyẹn, ipò tó wà yẹn àjùlọ ni fáwọn bàbá yìí, àjùlọ ni fún gbogbo ẹni tí ò tí ì nú tó. bó ṣe wá jẹ́ àjùlọ yẹn, òun náà gbọ́dọ̀ rẹra rẹ̀ lẹ̀. tí wọ́n bá ń pè ọ́ lólówó pé wọ́n lo jù wá lọ, tí wọ́n ń pè ọ́ president pé wọ́n ní, rántí pé àwọn kan ló gbé ọ débẹ̀, rántí pé àwọn kan bẹ wọn lówó tó ọ ṣùgbọ́n wọ́n ní tí wọ́n fi jù ẹ́ lọ. ó wàá sinmi dọ̀ ń bẹ̀ nítorí pé nínú àwọn tí ń gbé ọ gẹ̀gẹ̀gẹ̀ pé ìwọ la fẹ́, ìwọ la yàn. àwọn tó lè pọ́ láàrin ìṣẹ́jú kan bẹ nu wọn, àwọn tó lè ní kówó náà tán láàrin ìṣẹ́jú kan bẹ. tó bá wá ní nǹkan àjùlọ lára tó fi jà àwọn ẹgbẹ́ rẹ lọ, ó wá sinmi dọ̀ kó rẹ̀ yí apá rẹ̀ ńlẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí wọn, àwọn míì ń bẹ kìnìún èèyàn ni wọ́n tí wọ́n lè gbé ọmọ lẹ́ẹ̀kan náà. wọ́n á dẹ̀ máa ṣe yes sir fún ọ, wọ́n á máa ṣe yes ma fún ọ. wọ́n lè fẹ́ owó ọlá ilé tó ní náà lè fẹ́ dànù láàrin ìṣẹ́jú kan náà. tó bá wá nípò kan táyé fi ń yọ̀, máa para rẹ mọ́ o nítorí pé wọ́n ní aya yóò tán ó ṣe kándúkándú sọ́kọ, òòrẹ́ yóò tán ó fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ níkùn. so gbọ́ òwe méjèèjì tí mo pa aya yóò tán ó ṣe kándúkándú sọ́kọ, túbọ̀ ní pé ọkọ tọ́jú aya tán, ó lówó ó ti wá dẹni táyé ń fẹ́, ó wá ń sọ pé ọkọ mi ò tọ́jú mi mọ́, ọkọ mi ò lè fẹ́ mi mọ́, ẹ̀fí ló máa tó tẹ́. òòrẹ́ yóò tán fẹ́ bẹ̀rẹ̀ níkùn. ẹ sọ fún wípé ẹni tó ń pè rẹ̀ lálájùlọ, tó ń pè rẹ̀ ní famous, tó ń sọ pé òun láyé ń fẹ́, òun nìkan láyé mọ̀, àwọn jù wọ́n lọ, akọ́lé jù wọ́n lọ, ẹni ó sinmi dọ̀. àwọn kan bẹ lábẹ́ lẹ́lẹ̀ nítorí pé ilẹ̀ ń yọ̀ yàn o, wọ́n jà ara yóò fi àjùlọ hàn. ẹ gbọ́ kí ni túmọ̀ àjùlọ gan-an? àjùlọ ni Amẹ́ríkà fẹ́ fi hàn Nàìjíríà. Amẹ́ríkà fẹ́ fi àjùlọ hàn Nàìjíríà. ọ̀rọ̀ Nàìjíríà àti Amẹ́ríkà tó ń ṣẹlẹ̀ yìí. sẹ́ẹ̀mọ̀ yìí pé gbogbo ẹni aráyé bá ti ń pè ní pé ìwọ ni ìwọ ni ìwọ ni. kọ́ńtírì eléyìí ń bẹ̀rù rẹ, kọ́ńtírì eléyìí ń bẹ̀rù rẹ, sórí bí wọ́n ṣe ń bẹ̀rù yẹn, bẹ́ẹ̀ náà ni wọ́n ń wádìí agbára rẹ bí wọ́n ṣe járáǹkì rẹ tó fi dẹni ẹ̀yìn. Amẹ́ríkà ti fojú di Nàìjíríà pé giant Africa ni wá, ṣùgbọ́n wọn àbílífù bóyá àti ẹ̀ ní nǹkan ogun bíi tiwọn, wọn àbílífù bóyá ní nǹkan tó ju àwọn lọ, wọn àgbà yí pé bóyá àti ẹ̀ lè ju àwọn lọ. bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n wọ́n fojú rí pé ó dà pé a ní àwọn àjùlọ kan nu kọ́ńtírì wa. kí àwọn àjùlọ tó Nàìjíríà ní Amẹ́ríkà ò ní? Nàìjíríà ní epo lóòótọ́ tá à ń wà fúnra wa, àwọn Amẹ́ríkà ò ní, àwọn ń rà á ní. ara àjùlọ kan tá a fi jù wọ́n lọ́nu, àwọn náà wá fẹ́ lo àjùlọ pé àwọn náà mọ ogun jà, kò sí ìlú tó dìbìtì àwọn rí, kò sí ìlú táwọn ò lè dojúkọ rí. gbogbo Áfíríkà ní ń bẹ̀rù wọn, gbogbo wọ́ọ̀dù ló ń bẹ̀rù Amẹ́ríkà. àjùlọ tí wọn làwọn fẹ́ lò, tí wọ́n ti gbàgbé wípé odò tá a bá fojú rẹ̀ náà máa gbé ni lọ́ngbà míì. ọ̀tẹ̀ ò jẹ́ kébi ó pa wá, ẹ̀yin lè já ṣọ́bù wa o. ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn China ipò tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú gbogbo ọlọ́lá àti nǹkan àwọn ni wọ́n lò jù, ṣùgbọ́n lọ́wọ́ tá à ń yìí àti Japan ipò wo ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí? àwọn náà ti wà ń pọ̀ alágbára. ètò ìsẹ̀pẹ́ ni tí ó fọwọ́ rọ wọn sẹ́yìn, òun náà gbìyànjú. Amẹ́ríkà ṣe wá jẹ́ pé wọ́n lo àjùlọ lórí gbogbo kọ́ńtírì yìí, lẹ́gbẹ̀rún kọ́ńtírì ń wá bí wọ́n ṣe járáǹkì tiwọn náà, tí wọ́n ṣe gba ipò yẹn lọ́wọ́ wọn. àjùlọ á máa gùn yẹn pọ̀ o, ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ lo àjùlọ, ẹgbẹ̀rún èèyàn ti ń wá bí wọ́n ṣe fẹ́ pọ̀, bí wọ́n ṣe já ọ tíràwọ̀ rẹ ò tiẹ̀ ní wà lókè má. torí náà tó bá wà lókè máa farapamọ́ o, kó o má dúró o. tó bá yí ó kó o pánú, kó o má ṣe kùn bámbá torí páyé gbẹ̀gẹ́. àjùlọ là ń sọ̀rọ̀ bá lè ní. bàbá ìyọlá ìtumọ̀ àjùlọ gangan ni tí wọ́n pè ní ìgbéraga. àjùlọ àti ìgbéraga fẹ́ fẹ̀gbẹ́ gbéra wọn ni o. èyí tí mò ń sọ ni pé kò sẹ́dá tó máa wà nípò tó wà lókè tí ò ní fẹ́ lo pé èmi ni mo wà ń bẹ̀. bẹ́ẹ̀
bẹ́ẹ̀ dẹ̀ ni bọ́ Yorùbá máa pòwe kan wọn á níbi tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dáa owó yìí òwe àwọn àǹkà ni ṣùgbọ́n àwọn ọmọlúwàbí ni a máa lò ń gbà míì tó wá rẹ́ni tó bá ṣe pé àsìkò tí ìràwọ̀ ẹ̀ bá fẹ́ jábọ́ á wá máa lo àjùlọ yìí lórí ọkùnrin á máa lo àjùlọ yìí lórí obìnrin á máa lo àjùlọ náà lórí àgbàlagbà á máa tẹ̀lẹ̀ bàṣubàṣu tó wá rẹ́ni àsìkò rẹ̀ tó náà fẹ́ gbàjọba tí ò tiẹ̀ lórúkọ tó tíràwọ̀ tiẹ̀ náà dẹ̀ wá òkè àjùlọ títí ẹ̀ tó ń lò bàṣubàṣu ẹnì kó kàn ra tán pẹ́pẹ́ ni yóò bá jára ń kí ẹ̀ yóò bá di pé gbogbo ohun tó fi wà lókè ó wà ńlẹ̀ tó wá rẹ́ni tẹ́ẹ̀tẹ́ wá lérò pé ò lè pàgọ́ ayé ò bá gbé sókè yóò bá di pò náà wà lókè òun ò bá dẹni àná tó bá wà nípò alájùlọ tó wà nípò ẹni táráyé yìn lénìí tó wà nípò kan tí ò sí ní àná láyé ti ń ròyìn pé ìwọ ni ẹ máa sinmi rẹ̀ ẹ má tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ nítorí pé ọ̀rẹ́ àmàyà aláǹgbá ló dakùn délẹ̀ tá ò mèyí ti ní rùn àjùlọ là ń sọ̀rọ̀ bá lénìí àjọra wa lọ ti jà kájọkọ́. alájàmú tí àwọn ẹ̀ máa kó àdúró sí wa ọ̀rọ̀ aláàánú wa ní ìkọlẹ̀ bá. ẹ bá ń sọ fún bọ̀dá tó ṣe pé gbogbo ejò jíjẹ ni gbogbo obìnrin ni máa ń fa láìláìláì rántí o ọjọ́ tí tàkúté rẹ bá gbé ntí o tó ntí àwọn rẹ bá gbé àrọ̀ gidigba o bá ti ń gbóbìnrin tó ju obìnrin lọ níjó bá lọ gbé ọmọ kékeré tó yẹ pé àgbàlagbà nínú àwọn ọmọ kékeré ni yóò fi àjùlọ hàn ẹ́ ìwọ̀gbọ́n sọ pé òtún ṣe irú ẹ̀ mọ́ àjùlọ ń bẹ o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń yàn jẹ ìjọ tó bá lọ yẹn ni tó ju ọ lọ tó bá lọ yàn jẹ tó bá fi àjùlọ hàn ẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ mọ́ lọ sí àjùlọ jóògùn lọ o àjùlọ kò séèyàn jẹ o. ẹ ò jẹ́ kí àjọ ìṣe ọ̀rọ̀ aláàánú wa ní ìkọlẹ̀ bá. sọ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn kì í sọ̀rọ̀ rárá àwọn èèyàn tó rí pé tí wọ́n bá gbá wọn létí wọn kì í sọ̀rọ̀ bẹ̀rù wọn dáadáa o àwọn èèyàn tó bá rí pé tí wọ́n bá sọ̀rọ̀ díẹ̀ kí wọ́n fẹ́ sọ̀rọ̀ púpọ̀ dákun ṣọ́ra fún wọn dáadáa sórí gbogbo àwọn èèyàn tó pé màá gbá létí náà bó ṣe èrè nàbí nǹkan ṣe ẹ̀yìn àbọ̀dá mo máa nà yín gan ẹnu ló pọ̀ jù nínú gbogbo wọn o wọ́n bá rí nǹkan tó ju nǹkan lọ wọn ó sá òótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀rí tí wọ́n máa ń fọ́nu yẹn wọ́n máa ń tètè jà tán máa ń tètè gbèjà ara wọn àwọn náà lé ní tí wọ́n gbójúlé o bọ̀dé ń sọ fún ọ bẹ́ẹ̀nu bá ti ń kùn ọ́ jù bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ara yóò máa wá ìdí gbogbo àṣírí ara rẹ̀ tó bá ti wá gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n á tì ọ́ débi wípé yéyeyeye ìtagbára òǹtọ̀wò nìkan ni wọ́n ti sí tó wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó silent tí wọ́n sábà sọ̀rọ̀ yẹn bẹ̀rù wọn o bó bá ti sẹ̀yàn tètè ya bẹ́ẹ̀ kó jẹ́ kó mọ̀ pé o bẹ́ẹ̀ nítorí pé ẹlòmíì tó gbá létí tó ní tó bá lọ fà jùlọ hùn ẹ́ o lè má bọ́ ń bẹ́ 100 years báyìí o àjùlọ lágbára o ó lágbára ju òògùn lọ. lórúkọ yìí ojú kan náà tẹ́ wá tipẹ́tipẹ́ ẹ ò kúrò níbẹ̀ ó mọ̀ pé àjùlọ lọ́mọ iléèwé kan fi hàn tíṣà ni gbogbo àwọn èèyàn ní máa ń nà gbọ́mọ kan bẹ dáadáa ni wọ́n ní wọn àgbọ́dọ̀ gbọ́mọ náà ń kó lórí wọ́n fẹ́ fárun orí rẹ̀ wọ́n ṣe fa labẹ́ ń kán wọ́n wá rí i pé wọ́n ní pásítọ̀ ni wọn àgbọ́dọ̀ fárun orí dàda náà dàda yìí náà ó ti máa ń jíṣẹ́ Ọlọ́run tipẹ́tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run wá ní kọ́mọ náà létí lọ́jọ́ náà kó tó dé skul tíṣà yìí máa ń burú bó ṣe máa ń na àwọn ọmọ ìnàkúnà ní máa ń nà wọ́n ọmọ ìwà bí kò gbá wọn ní kò bí kò nà wọ́n lẹ́gba ọmọ tí wọ́n wá wí yìí wá létí lọ́jọ́ náà ọmọ náà dẹ̀ báyà rẹ̀ lọ ra nǹkan ni kò í létí tẹ́lẹ̀ tíṣà ìwà rí ọmọ náà ó wá fẹ́ na ọmọ náà bó ṣe rí báyìí irun orí ẹ̀ ló kọ́kọ́ forí fà á ó ní wọ ọmọ ìwọ òtún wọn náà tún létí bó ṣe wá fẹ́ fa irun orí ẹ̀ lẹ́ẹ̀kejì ọmọ yẹn ní tíṣà ẹ dákun ẹ fún mi lẹ́gba lẹ́yìn ẹ dákun ẹ má fa irun orí mi ẹ dákun ẹ má gbà mí lórí ọmọ yẹn tún sọ lẹ́ẹ̀kejì bí tíṣà ẹ dákun I beg you don't touch my head má fọwọ́ kan orí mi má gbà mí ní kò lórí ẹ fún mi lẹ́gba lẹ́yìn ọmọ náà dì mọ́pọ̀ bí kí tíṣà yẹn nà sórí bó ṣe ń sọ fún tíṣà ní ààbò yó ni ìwọ ló fẹ́ kọ́ mi bí mo ṣe fẹ́ ṣe ni tíṣà yẹn ò dá lóhùn tíṣà yẹn tún fa irun orí rẹ̀ pé tí n bá gbọ́ ní kò kí ló fẹ́ ṣe ọmọ ni mo bẹ̀ yín ó tún fi Jésù bẹ́ àmọ́ Kristẹni ni ó ní ẹ má fa irun orí mi ẹ dẹ̀ má gbà mí ní kù ẹ fún mi lẹ́gba lẹ́yìn ẹ dákun mo mọ̀ pé mo lè tí tíṣà yóò wá na ọmọ náà lẹ́gba ó wá mú orí rẹ̀ ó wá gbà ní kù ó wá mẹ́gba ó kàn mọ́ ọmọ náà lórí ọmọ yẹn wá pariwo ó gbanú kíláàsì lọ àwọn yẹn wá ń sọ fún tíṣà yẹn pé kò yẹ kó nà lẹ́gba lórí wàláì tíṣà yóò tí ì wọnú kíláàsì ẹ̀ òtútù bẹ̀rẹ̀ sí mu orí bẹ̀rẹ̀ sí fọ́ ara bẹ̀rẹ̀ sí ní ìnira yìí pọ̀ débi pé ó pariwo gbogbo school stop lọ́jọ́ náà wọ́n
wọ́n wá béèrè pé kí ló ṣẹlẹ̀. Kini. o ètò ẹ̀ mínítì ọmọ yìí ronú wọnú kíláàsì ni ibi tí ọmọ náà dorí kọ bó ṣe wọ kíláàsì báyìí ó dorí kọ orí àga ó bẹ̀rẹ̀ sí ké bọ́mọ náà ṣe ń ké bẹ́ẹ̀ ni ara ni tíṣà ìnira yìí wá pọ̀ ó wá ń pariwo orí ń fọ̀hún ara ni òun bẹ́ẹ̀ lára tíṣà ń wú lọ́wọ́ rẹ̀ ń wú bẹ́ẹ̀ ni wọ́n bá ní kí ló dé o ojú ẹsẹ̀ ń bẹ̀ làwọn èèyàn sọ pé ó sẹ̀ ná ọmọ kan tán ni ọmọ tó nà báyìí bá ọmọ yẹn ní kó má nà ń lórí bó ṣe ń farun orí ẹ̀ ló ń gbà lẹ́gba lórí ọmọ yẹn bẹ́ẹ̀ kò gbọ́ wọ́n bá lọ mú ọmọ náà nu kíláàsì ọmọ yẹn wọ́n bọ́ ọmọ náà tó ń sunkún lọ́wọ́ wọ́n wá ní ọmọ yẹn kí ló fi ṣe ọmọ yẹn wá ń wo ojú wọn pé kò tiẹ̀ sọ̀rọ̀ ọmọ yẹn tún wá jọ ọmọ kékeré tó yẹ pé kíláàsì ẹ̀gán ló lóòjù ọmọ ẹsẹ lòun ò ṣe nǹkan kan ká tó wí ká tó fọ̀ tíṣà ti wú gbogbo orí ti ń fọ́ ara ti ń ní àjùlọ wà lára ọmọ náà ni ọmọ náà ti fẹnu sọ torí pé bàbá yìí ó ti máa na àwọn èèyàn bẹ́ẹ̀ nínú skul wọn kò sẹ́ni tí ò lè nà kò ní ojú àánú rárá ṣùgbọ́n ó na ẹni tó jù lọ lọ́jọ́ náà ìgbà tí ìnira ìwà pọ̀ ọmọ yẹn wá sọ yìí pé òun sọ pé kí wọ́n máa ń nà ń lórí wọn kì í nà ń lórí wọn yìí fa irun orí wọn ohun tó wá fẹ́ mọ tó ṣẹlẹ̀ kán lọ sọ́dọ̀ mọ̀mọ́ òun lóko torí pé mọ̀mọ́ òun ló lè ṣàlàyé wọ́n máa gbé ọmọ yìí wọ́n máa gbé tíṣà wọ́n máa gbé lọ sọ́dọ̀ ìyá lóko ìyá ní kí ló dé tí wọ́n fi nà lórí àwọn gan ò gbọ́dọ̀ fọwọ́ kan lórí àwọn fẹ́ fárun orí rẹ̀ gbogbo abẹ táwọn fi síbẹ̀ ní kán wọ́n dẹ̀ ní káwọn ọmọ fà wọ́n tún wá nà lórí ọmọ tí wọ́n gbọ́dọ̀ nà lórí máa gbọ́dọ̀ fọwọ́ kàn kò gbọ́dọ̀ gbẹ́rù sórí ògo bá dé o àwa ní kí ni wọ́n ṣe báyìí wọ́n ní àfi kán wá ìrọ̀rùn látọwọ́ ọmọ náà nítorí pé ọmọ náà pásítọ̀ ni àbí wòlíì ni ó ní chọ́ọ̀chì tiẹ̀ tí wọ́n ní wọ́n kọ́ fún láti kékeré chọ́ọ̀chì òun ló dẹ̀ ń lídìí ẹ̀ ṣùgbọ́n torí pé gbọ́dọ̀ kàwé wọ́n fi ní kó mọ̀ lọ sílé ìwé wọ́n wá ní kó lọ bá class teacher rẹ̀ ìyó class teacher kí ni wọ́n sọ fún ìgbà yẹn class yẹn ni wọ́n ní kó òun má gbà lórí but why tó wẹ pé kọ́nù àwọn yín wá gbà lórí àjùlọ nù. Olóko tó ṣáàlì wọn. sẹ́rí tí wọ́n ń pè ní àjùlọ ó kọjá mo lórúkọ o àjùlọ a máa borúkọ jẹ́ àjùlọ lè sọ ní dẹni ẹ̀yìn àjùlọ lè sọ èèyàn dolóríire bẹ́ẹ̀ ni àjùlọ lè sọ ẹ̀dá dolórí ibú àjùlọ a máa sọ àwọn èèyàn dolóríire àjùlọ a máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá láfojú dolórí ibú nítorí pé ẹni tó jù ẹ lọ kò ní í ṣe ìwọ̀n èéjà ìwọ̀n èé pariwo ó lè mọ àwọn àkàndé èèyàn làjùlọ àwọn tó bá ní àjùlọ lára tí wọ́n ní tí wọ́n fi jù ẹ lọ wọ́n lè má tì lówó tó ẹ wọ́n lè má tì ra mọ́tò bí ẹ wọ́n lè má tì nípò bí rẹ ṣùgbọ́n ohun tó lè sọ dolóríire ń bẹ lára wọn ohun tó lè sọ̀yàn dolórí ibú ń bẹ lára wọn nítorí pé irú wọn kì í sọ̀rọ̀ olùgbèjà ń bẹ lára wọn àwọn ẹ̀yẹ là ń pè ní àjùlọ ó kọjá ọjọ́ orí o àjùlọ ó kọjá àmójọba àjùlọ ó kọjá pé mo jẹ́ pírẹsidẹ́ǹtì àjùlọ ó kọjá mo jẹ́ àáfà àjùlọ ó kọjá gbogbo nǹkan nítorí pé n tá ń sọ ni pé kí n tá a fi jù ọ lọ ń bẹ lára rẹ̀ ní tí bàbá fi jù ọmọ lọ ó kọjá sánmọ̀ sílẹ̀. ẹ̀yin ṣálẹ̀ ti ká tí ò jẹ́ pẹ̀lú ó lè mọ́ ọ̀rọ̀ lábàtà ló ń mọ́jọ́ ṣan àti mo ti pẹ́ mo kí ni. sọ́ọ̀rì tá a bá ní a máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń jẹ́ àjùlọ èèyàn lè fẹ́ ìyàwó sílé kí ìyàwó ẹ̀ jù ọ lọ o bẹ́ẹ̀ ni ìyá dẹ̀ máa ń fẹ́ ọkọ tó máa ń jùyàn lọ tó lè pé kìí ṣe tọ̀rọ̀ tówó bẹ́ẹ̀ ni àjùlọ ẹ̀bùn ni tún pè ní àjùlọ ó lè rẹ́ni tó jọ́rọ̀ ń fún ní àjùlọ yóò mọ̀wé jẹ́ra tó rèkì yóò lówó gbogbo nǹkan ni yóò pè sí lára tán bẹ́ẹ̀ wá jẹ́ láti. a tún lójú inú a lójú òde a mọ̀rọ̀ gbé kalẹ̀ a mọ̀rọ̀ sọ gbogbo nǹkan ló máa wà lára rẹ̀ àwọn àjùlọ kan bẹ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí àjùlọ bá ń bẹ lára rẹ̀ ó lè rí wọn kán máa ṣe jàgídíjàgì. ó dá lọ́wọ́ àwọn èèyàn tó ń bẹ nínú ayé báyìí tí wọ́n ti wà ń pò. ẹni àjùlọ bá ju àjùlọ tó bá wà lára rẹ̀ wàá dàmọ̀ pé nǹkan ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń sálẹ̀ǹtì jù. tán bá wà nípò kán máa sọ̀rọ̀ tán bá wà láàrin ẹgbẹ̀rún èèyàn wọn kì í sáré bọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá fọ̀rọ̀ sí wọn lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kàǹkà tó tẹ́ máa wá tì ní wọ́n máa sọ. ẹni tó bá ní
àjùlọ ẹni tá a bá ń pè ní àjùlọ tó ní nǹkan tó fi ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. rírì wọn ìwòran wọn máa ń yàtọ̀ sí ordinary èèyàn, sísọ̀rọ̀ wọn a máa yàtọ̀ sí ordinary èèyàn, ìrìn wọn máa yàtọ̀ sí ordinary èèyàn, ìhùwàsí wọn máa yàtọ̀ nítorí pé kìí sàwọn nìkan ni wọ́n ń rìn, kìí sàwọn nìkan ni wọ́n ń sọ̀rọ̀, àwọn nìkan kọ́ ni wọ́n ń bínú, àwọn nìkan kọ́ ni wọ́n ń soríire, àbẹ́ẹ̀ ni àwọn nìkan kọ́ ni wọ́n ń sore fún yàn, nítorí pé àjùlọ ara wọn yóò jẹ́ ó yọ pé mo mọ̀ jù ọ́ lọ, ṣùgbọ́n wọn ní ṣèṣe bí ipa wọn mọ̀. Ìwọ tó ń sọ pé o ní nǹkan nù, wọ́n á máa jẹ́ wọ́n mọ̀ pé tí ń bẹ lára àwọn ju tiẹ̀ lọ, ṣùgbọ́n ò lè rí wọn kún wọn proud rárá. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ lọ́n bá ní pàkúté àbí ká sọ pé pàṣán lọ́lọ́ máa ń fi irú wọn ṣe fáwọn aláìgbọràn, pàṣán lọ́lọ́ máa ń fi irú wọn àbí orí ilẹ̀kùn oríire lọ́lọ́ máa fi ń ṣe lọ́lọ́ àbí kọ́kọ́rọ́ ayọ̀ lọ́lọ́ máa ń fi irú wọn ṣe fáwọn tí yà ń jẹ. Àwọn tó ní àjùlọ lára wọ́n ṣòro fojú di wọn. Alájì Goriola Global Enterprises. Ìtumọ̀ eléyìí ni wípé gbogbo pòkípò tó ń kálukú wa bá wà, gbogbo ìmọ̀kímọ̀ tá a bá rí pa ní àwọn kan ló fi àjùlọ wọn gbé wa débẹ̀ o. Owó tí bàbá rẹ àti ìyá rẹ fi rán ẹ níléèwé, àjùlọ tí wọ́n ní wọ́n fi rán ọ níléèwé tó fi kàwé. Mọ́mí sí UC ẹ̀ kò dẹ̀ máa pọ́n wọn lé torí pé ọ̀la àwọn ló gbé ọ débẹ̀. Àjùlọ ìwọ ìyàwó tó ń dán lásọ tọkọ rẹ ń ṣe dáadáa fún ọ tó dẹ̀ wá òkè níta tára ń rí ọ pé ọ̀la owó yọ lára rẹ. Mọ́mí sí UC ẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ o. Àjùlọ owó tiẹ̀ tó ní ló fi ń dá ọlọ́lá tó fi hàn láàrin àwọn èèyàn. Bákan náà ìwọ ọkùnrin tí obìnrin ìyàwó rẹ ń fi owó rẹ tó ní tó fi ń bà sírí rẹ tí ò já sírí rẹ ó tún bí tó ti lówó lọ́wọ́ gbogbo bí kíbi ló ti ń pọ́n ọ lé ó ń bà sírí rẹ ní kọ̀kọ̀ ní gbangba. Mọ́mí sí ìyàwó rẹ o, tọ́jú ìyàwó rẹ. Àjùlọ ọlá tiẹ̀ tó ní òun ló fi ràn ọ́ lọ́ tí ò jẹ́ kí àṣírí rẹ ó tú o máa pọ́n lé kó o ṣe dáadáa. Kájùlọ tó fi ṣe tó fi ràn ọ́ lọ́wọ́ kó mọ̀ kàṣírí rẹ wọ́n bá tú pọ́n lé dáadáa. Àjùlọ ẹlòmíì ń bẹ tó ṣe wípé wọ́n lójú inú wọn lójú òde ó máa ṣẹ̀ wọ́n ṣùgbọ́n wọn à ní wo tẹ̀sẹ̀ tó ṣe oore rẹ̀ ó dẹ̀ máa bọ̀ yóò dẹ̀ gbọ́dọ̀ wọn kọjá wọ́n á dẹ̀ tún fi oore rẹ̀ lé ọ lọ́wọ́ torí pé wọ́n mọ̀ yìí pé àwọn jù ọ lọ́nù mọ̀ tó ń bẹnu wọn tí wọ́n ò rí ìwọ ṣẹ̀ wọ́n lóòótọ́ wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á gbàgbé ẹ̀ṣẹ̀ tó ṣe wọ́n oore rẹ̀ tó wá ń bọ̀ lọ́dọ̀ wọn ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n á tún wá fi lé ọ lọ́wọ́ àbólóore rẹ̀ tó gbọ́dọ̀ wọn kọjá wọ́n á tún ṣàlàyé ẹ̀ pé ẹni báyìí ni ìwọ tó ṣèkà fún wọn wàá mọ̀ rò pé pẹ̀lú bí mo ṣe ṣèkà fún bọ́dá lágbájá tó àǹtí lágbájá tó ẹ̀ẹ́dẹ̀ tún wá wò kà tí mo ṣe fún yín oore mi dẹ̀ gbọ́dọ̀ yín wọ ẹ̀dẹ̀ tún ṣe kí ni ẹ tún fi lé mi lọ́wọ́ àjùlọ ló fi hàn yẹn tó bá ṣèwọ ni lórí ipò ti ṣe ọ rí ò ní jókòó oore rẹ̀ ó tò lọ́wọ́ wàá ba orúkọ rẹ̀ jẹ́ ni torí pé ìwọ ni àjùlọ ń gbà náà ìwọ ló ní opportunity tó rí pé oore ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ torí pé ò dì í sínú ó dẹ̀ ba oore rẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn alájùlọ tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ wọn lọ́jọ́ iwájú wọn à ní boore rẹ̀ jẹ́ torí ìkà tó ṣe wọ́n á sì kí ni wọ́n á forí ẹlẹ́ ọ lọ́wọ́ kó lè bá àjáwọ́ níbi ìwà pálapàla àjùlọ ni wọ́n fi hàn. Mọ́jọ́ ṣan àti mo ti pẹ́. Mo kí ní Mali, bígébígé ní Mali. Aláṣẹ Blue Point Hotel ìbànújẹ́ òní. Sórí ń tà ń pè ní àjùlọ wá léwu o. Sọ àwọn táwa ń pè ní àjùlọ yìí. Wọ́n á sábà máa ní àdàbí lọ́wọ́ o. Wọ́n á máa ní àdàbí lẹ́nu o. Ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ máa ń rí tó máa ń sọ wọ́n sábà máa ń dákọ̀ àdàbí. Bọ́rọ̀ bá ti lọ jù tó ti dùn wọ́n jù, wọ́n á súré fa àdàbí yọ ni. Àwọn lẹ máa ń rí tí wọ́n pọ́ tọ́rọ̀ bá ti sọ bá wọn máa ń súré sọ àdàbí ò jìnnà sẹ́nu wọn o. Nítorí pé ibẹ̀ ni tí wọ́n fi jùyàn lọ́wọ́. Nítorí pé nǹkan tí ń bẹ́nu wọn kò ní jẹ́ kí wọ́n ṣèkà fún ọ. Nǹkan tó ń bẹ́nu wọn kò ní jẹ́ wọ́n jẹ́ ọ lẹ́sẹ̀. Nǹkan tó ń bẹ́nu wọn wọ́n máa dẹ́ ọ títí tó fi ṣe mistake àbí tó fi ṣe nǹkan tí ò dáa. Wọ́n á máa ṣe dáadáa sọ́dọ̀ rẹ nítorí wípé wọ́n mọ̀ pé oore ń bọ̀ wá sọ́dọ̀ wọn. Ṣùgbọ́n ọjọ́ tó bá wá ṣe tó dùn wọ́n jù tó wá borúkọ wọn jẹ́ àbò bayọ̀ wọn jẹ́ wọ́n wá sọ pé Látinú ní ìbínú wọn ti máa ń wá inú ìsàlẹ̀ ẹkùn ní ìbínú wọn ti máa ń wá. Àwa ní àdàbí táwọn bá sọ báyìí tó bá fi lè wí délẹ̀ gbogbo nǹkan tó ń tọ̀ ọ́n ni ó bàjẹ́ o nítorí pé gbogbo spirit ẹ̀ pátápátá ni wọ́n fi wí láti ìsàlẹ̀ ẹkùn. Àwọn tó ní àjùlọ lára wọ́n ṣòro ṣẹ̀ o bó dáa ká máa ráàánú wọn. Báwo la ti wá fẹ́ dá wọn mọ̀? Ó rọrùn láti dá mọ̀ wọ́n sì ṣòro dá mọ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àtẹni tó ṣe dáadáa sí wa àtẹni tí ò ṣe dáadáa gbogbo wọn ni ẹja máa ṣe dáadáa sí nítorí wípé èèyàn jẹ́ èèyàn lọ o nǹkan sì ń bẹ nínú nǹkan. Gbangba Dekun lè tó ètò gangan ní Gbangba Dekun. Alájà Múlíkà tún mi ọmọ ẹlẹ́dẹ̀ mọ́ kó.
kan ó fẹ́ ìyàwó kan ìyàwó yìí wọ́n wá sọ pé ìyàwó yẹn ẹlẹ́gbẹ́ ni ìgbà tó mọ̀ wá jẹ́lẹ́gbẹ́ omi. ọkọ tó fẹ́ sílé ọkùnrin yìí a máa tọ́jú rẹ̀ púpọ̀ ṣùgbọ́n kò mọ̀ yí pé alágbára ni ẹnìkan wá bí mí léèrè ó ní ẹ̀dá tọ́lọ̀ ń dá sẹ́yẹ kò sẹ́ni tí ò ní gúrùpù látọ̀run o gbogbo wa pátápátá la ní ẹgbẹ́ látọ̀run ó yàtọ̀ síra wọn ni ó dẹ̀ ní agbára jura wọn lọ gbogbo wa la ní olùgbèjà lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti jẹ ìwọ rẹ̀ ní òjẹ́ kẹ́lòmí orí olùgbèjà tiẹ̀ ẹni ẹ wá ní báwo lọkùnrin ṣe fẹ́ obìnrin fún ọdún 5 tí ò dẹ̀ mọ̀ kó lágbára. ẹ̀yin olólùfẹ́ mi dẹ̀ra. àti pé ẹni tó fẹ́ yọ ọmọ dúdú ni bí wọ́n sọ pé àwọn èmèrè inú omi sí bí wọ́n ní pupa ni wọ́n. mo wá rẹ́rìn. ìjẹ́ ń tọ́jú wa ọ̀tẹ̀ òjẹ́ ríra àjọwọ́ iṣẹ́. ó ní gbogbo wa pátápátá la ní àṣírí lára. ìdí ni jùpá. gba mọ́nítọ̀ rẹ̀ jura wa lọ. a tètè dára wa mọ̀ jura wa lọ. ọmọkùnrin yìí a máa tọ́jú ìyàwó rẹ̀ kì í parọ́ fún ìyàwó rẹ̀ obìnrin tá à ń sọ yìí fẹ́ ìyàwó ẹ̀ torí pé ọkọ rẹ̀ jẹ́ olóòótọ́ ẹ̀yin ọkùnrin àwọn ọkùnrin ẹja máa sòótọ́ o ṣùgbọ́n tẹ bá rọ́kùnrin tó ń sòótọ́ tó jẹ́ ẹni tó jólódodo ọkùnrin tí máa ń sọ òótọ́ dáadáa ẹ lè rí wọn kán máa ṣe sìná ẹ lè rí wọn kán máa yànyàn jẹ àpétọ́ lóòótọ́ o ṣùgbọ́n máa ní àwọn kankan tó máa ṣe tó ṣe pé yóò máa jí ó máa fòyà tó bá ṣèkà ọkàn rẹ̀ ò ní balẹ̀ gbogbo ẹ̀dá tẹ bá ti rí i pé wọ́n á ní ẹ̀mí àti gbé ọ̀rọ̀ sí wọn à lẹ́mìí pé bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí wọ́n máa ń súré sọ tọrọ àforíjì. ẹ má fẹnu ọ̀tẹ̀ sọmọ ẹ̀yìn olóko. ọkùnrin jẹ́ ẹni tó ṣe pé ó máa ń sọ òdodo fún ìyàwó ẹ̀. ìyàwó rẹ̀ tó wá fẹ́ kò wá fẹ́ nítorí nǹkan mi torí pé ó jẹ́ ọlọ́kàn mímọ́. tipẹ́tipẹ́ kò mọ ọ̀rọ̀ pa. obìnrin kan bá gba fóònù ẹ̀ léèsìn báyìí gbogbo kó tó délé yóò ti fi sọ̀rọ̀ pé lágbájá tiẹ̀ gba fóònù bẹ́ẹ̀ ni ìyàwó tó gbé sínú ilé ti mọ̀ ó rí gbogbo ohun tó ń ṣe ń tà ọkùnrin yóò mọ̀ pálágbára èèyàn ni. kẹ́ ń gbéṣẹ́ fún wa kẹ́ ń ràn wá lọ́wọ́ tẹ ò jẹ́ kébi ó. ṣùgbọ́n arábìnrin yìí ẹ̀yin lè dá aṣọ. tó bá ti di lóru gbogbo gbà ló máa ń dá ṣàdúrà fún ọkọ rẹ̀. láti ò jẹ́ bẹ̀rù ó. ó máa ń ṣàdúrà fún pé ẹni tóun fẹ́ lòun fẹ́ yìí o bẹ́ẹ̀ ni ọkùnrin yóò lówó lọ́wọ́ obìnrin tá a dẹ̀ ń wí obìnrin dúdú ni ṣùgbọ́n ní Ọlọ́run fún ní àṣírí kì í bínú kì í jà ọkọ ẹ̀ bá ń pariwo pé àwọn kò mọ̀ sówó wọn ní ọkọ mi sáṣe sùúrù sóun béèrè nǹkan ni. orin sí dọ́mọ ẹ̀ta máa oníjàbọ̀ bàbá mi kí. máa ń tíyàwó yìí rí tó bá ti di pé gbogbo ìgbà tí ọkọ ẹ̀ bá ti ń jáde lọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ojú lọ gbogbo ìrìn àjò ọkọ rẹ̀ pátápátá bẹ́ẹ̀ wá jẹ́ ó ṣe lọ látàárọ̀ kò lè kọ́ gbogbo ibi tó yà sí àánú wa ní gbogbo ẹ̀ pátápátá níyàwó yẹn máa ń rí nínú ilé. mọ́nù mi yóò. ṣùgbọ́n o tí ọkùnrin bá ti wá délé láì ṣe pé ìyàwó rẹ̀ bi léèrè a ní ìyàwó mi sóòbínú pé mo pẹ́ lẹ́nu wàhálà ẹ̀ mo tètè kó òǹbíṣẹ́ o ó lè máa o ìlú ta ló ṣá. pé mo tètè kó òǹbíṣẹ́ lẹ́nu mo kàn súré gba ọ̀dọ̀ àǹtí mi lọ ni pé bóyá mo lè rí chẹ́ǹjì kan lọ́dọ̀ wọn ìyàwó dẹ̀ ti rí inú ilé ṣùgbọ́n tí mo kó òǹbẹ̀ yẹn tán má bínú má ìdí mo dùn pé ọ̀dọ̀ ya Kini bẹ́ẹ̀ chẹ́ǹjì tí mo rí yẹn mo fi ra nǹkan báyìí ṣe pàdé ọmọbìnrin báyìí tí mo ti fẹ́ rí nígbà yẹn ó lóun fẹ́ gba nọ́mbà mi ní sẹ́ni tí mo rí aṣọ bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ rí gbogbo ẹ̀ nù lé láì lo CCTV. bó bá ti wá sọ yẹn kò ní ọ̀rọ̀ yẹn ò ní dín gbogbo bí ó yà sí ló máa sọ fún ìyàwó rẹ̀ òun kàn ń sọ́ra ìkè olólùfẹ́ mi pé wo má bínú rẹ̀ mi ò yàwó mi mo tún yabí ẹni báyìí ti ẹ̀gbẹ́ nǹkan báyìí fún mi mi ò gbá o bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ rí gbogbo ẹ̀ nù lé. bó bá ti wá ń rí obìnrin yẹn wá rí pé ọkùnrin gidi lélẹ́yìí ó wá ìjọ kan obìnrin yẹn wá sọ pé ọjọ́ báyìí òun ò fẹ́ kó máa súnmọ́ ọkùnrin ò dẹ̀ ní problem tó ní kò sí wàhálà sóhun tó ti máa rẹ̀ tẹ́lẹ̀ àti àsìkò tí ó ń sọ yìí ló fi ń gbàdúrà fọ́kọ rẹ̀ ó wá tọrọ fún ọkọ rẹ̀ ní ọjọ́ yẹn àwọn àsìkò tí wọ́n gbọ́dọ̀ súnmọ́ra wọn ó wá sọ fọ́kọ ẹ̀ pé kó sọ ohun tó bá fẹ́ ọkọ ẹ̀ ń so sáàmù pa àlùwò lọ́wọ́ kò sílé kí ló tó fẹ́ àníkọ́ lọ́wọ́ ó ṣí náà ó ní sọ ohun tó fẹ́ nìyẹn ó ní gbogbo ọjọ́ tó ń sọ pé káwọn máa súnmọ́ra yìí òun fẹ́ fi máa ṣàdúrà fún ẹni o kò sí nǹkan kan mí o òun fẹ́ fọwọ́jọ́ yẹn kó òun mọ́ sọ́dọ̀ Ọlọ́run pátá ti di ọjọ́ yẹn
á ṣàdúrà fọkọ rẹ̀ ìgbà tó fi máa ṣàdúrà yẹn pé ọ̀sẹ̀ mẹ́ta opportunity wá fọkọ yìí láti ibi iṣẹ́ wọ́n gbé sí ipò báyìí ṣùgbọ́n ipò tí wọ́n fẹ́ gbé sí ọkùnrin obìnrin yẹn ti mọ̀ mọ́tò tí wọ́n fẹ́ gbé fún gbogbo ilé tí wọ́n fẹ́ gbé fún ọkọ yẹn ti mọ̀ obìnrin ti mọ̀ nǹkan wá yí padà owó wá dé ọlá dé ìgbà tó lẹ́yìn wá dé tán ṣé bí ọkùnrin yóò mọ̀ yìí pé òun ní alájùlọ ìyàwó kan nulẹ̀ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa ti máa ń ṣe mistake ọlọ́run tó dá ilé ayé tó ní òkun ó máa hó rúru ọlọ́run abẹ́ tó dá ilé ayé tó ní kọ́sà máa ṣe kí ni kó silent ṣé kò ní làákàyè ni ọba tó dá ewúrẹ́ kó gentle tó dá àgùntàn kó máa pariwo sọ́lá àwọn ọba ògbọ́n ni ọba tó dá igi tí ó silent níbì kan ó dẹ̀ dá àwọn igi kan wọ́n máa pariwo sọ́lá àwọn ọba ògbọ́n ni ọba tó dá sánmọ̀ tó ní kọ́ alẹ́ ó máa sú ó dẹ̀ ní kọ́rùn ọmọ ràn lọ́sàn-án sáà ní ògbọ́n ni ọba tó dá tútù tó dá gbígbóná ká lè bá a ní sùúrù ká lè bá a enjoy ilé ayé ni ẹ ń bá ń pariwo nú ayé jù kò lè rí ti ń fẹ́ o farabalẹ̀ kó o dẹjú rẹ sílẹ̀ kó o lè rí ìrí inú ayé nítorí pé nǹkan ń bẹ nú ayé. Gbangba Dekun ètò tèní àjùlọ ni mò ń sọ̀rọ̀ bá. Ìgbà tọ́mọbìnrin yìí bẹ́ lọ́rùn fún ọkọ rẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Wọ́n fún ọ nílé tuntun. Wọ́n fún ọ ní mọ́tò. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Ọkọ yìí wọlé ó ní ìyàwó mi. Òun ti rí promotion o. Wọ́n ti gbóhùn lọ sí báyìí báyìí. Wọ́n dẹ̀ fóun nílé wọ́n fóun mọ́tò. Àwọn máa múfù láti bí lọ síbi báyìí. Ìyàwó ní kò sí wàhálà. Kò pẹ́ obìnrin yìí lóyún obìnrin ìbímọ o. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà mi ẹ̀yin ọkùnrin ẹ máa rọra o. Àwọn ọkùnrin ẹjẹ́ á máa rọra. Bẹ́ẹ̀ bá ti fẹ́ ìyàwó sílé. Ẹ stọ́dì àwọn ìyàwó tá a fẹ́. Torí ẹ̀ ni ò ní jẹ́ kó o máa fi gbogbo ẹ̀ máa ro kó o máa blame obìnrin nínú ilé. Ẹ má bínú pé ti tóbìnrin ni mò ń sọ lẹ́nu. Gbogbo obìnrin kọ́ là blame. Gbogbo ọkùnrin náà kọ́ là blame. Mistake ń bẹ lọ́wọ́ wa ń gbà mí ìta bá rí nǹkan tó ń ṣẹlẹ̀. Tó bá rí tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé rẹ̀. Bóyá lára obìnrin àbára ọkùnrin. Àwa náà níbi tá a ṣe tí tó jẹ́ kí nǹkan yìí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá farabalẹ̀ omi gbóná a máa di tútù ńgbà míì. Tá a bá dẹ̀ farabalẹ̀ ìgbà míì ń bẹ omi tútù a máa domi gbóná tá a bá ṣọ́ra. Ẹ gbọ́ mi yé bá a bá farabalẹ̀ omi tútù a domi gbóná o. Bá a bá tún farabalẹ̀ omi gbóná a di tútù. Ó lè yé yín dáadáa. Bá a bá farabalẹ̀ omi tútù omi tó gbóná yóò di tútù. Bá a bá dẹ̀ farabalẹ̀ omi tó tútù tá a bá farabalẹ̀ ńkọ́ omi tó tútù ó lè di gbígbóná máa wà lọ́wọ́. Ìtumọ̀ ẹ̀ ní pé ẹja máa ṣe sùúrù. Jẹun tó lè fa wàhálà bá a ṣe ń bára wa gbé bá a ṣe ń bára wa rìn ìwà tíyàwó mi lè wù ìwà tí ò lè wù ìwà tọkọ mi lè wù ìwà tọkọ mi ò lè wù ẹja understand ara wa ká lè bá a bára wa dalẹ̀. arákùnrin yóò study ìyàwó tó fẹ́ sínú ilé ó yẹ kó fura yí pé lágbájá ṣàdúrà fún mi láàrin bí ọdún báyìí tá a ti ń bára wa bọ̀ ìyàtọ̀ dẹ̀ dé lágbájá ṣe nǹkan báyìí báyìí orí bá sẹ́ kò kì í bínú kọ́kọ́ stádù ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ orí bá ṣe ń tí ò da kò kì í sọ̀rọ̀ ìyàwó mi ò tiẹ̀ yẹ fóònù mi wò rí ṣé kò ní làákàyè kó yẹ fóònù ẹ̀ wò rí ó gbójú kò ń bẹ́ẹ̀ ni ìwọ náà pọ́nlé ń gbò fún ọ lápọ́nlé bẹ́ẹ̀ ìyàwó mi èyí ni mi lára láti béèrè owó kó yẹ kí n tó ṣe ó ti ṣe sílẹ̀ lẹ̀ ó yẹ kó wò ó pé kó compensate ẹ̀ yìí pé kò ní mi lára ni ó fẹ́ràn mi náà ó yẹ kó béèrè náà obìnrin lásẹ̀sì sí gbogbo nta nínú ilé o ló kò lè yẹ fóònù ẹ̀ wò ó lè yẹ wò tó bá fẹ́ bọ́ ṣáàjì ẹ̀ ńkọ́ tó bá ti ń pẹ́ pẹ́ lásẹ̀sì sí nǹkan báyìí a fẹ́ ba nǹkan jẹ́ nu kò sí nǹkan tá a ní tóbìnrin ò lè wò kò sí nǹkan tóbìnrin ní tọkùnrin náà ò lè wò ìfẹ́ ni ò sí ń bẹ̀ tó ń jẹ́ kó kálukú wa ọmọ farapamọ́. Àjùlọ là ń sọ̀rọ̀ bá lórí ètò tèní Gbangba Dekun tèní lórí ìkànnì Kaya TV Kaya rédíò náà ni ó kù ṣẹ́jú márùn-ún tí màá fi parí ètò yìí. káwọn bọ́ kò lọ ilé olóró arábìnrin yìí wọ́n gbé lọ síbi tá high level ìgbà tó ń gbé dé high level ló wá bẹ̀rẹ̀ sí wá pàdé àwọn obìnrin tó wá pàdé yìí ó wá jẹ́ kan nínú àwọn olólùfẹ́ tó ti fẹ́ síwájú ìyẹn wá lówó dáadáa ìyẹn wá ń sọ fún wípé òun máa ṣe báyìí fún òun máa ṣe báyìí fún bẹ́ẹ̀ ni ìyàwó ilé ń wò ó nú ilé tí ò dẹ̀ ń gbé ìyàwó ilé ń wò ọkùnrin wa bẹ̀rẹ̀ sí pẹ́ ń bisẹ́ irọ́ tí ò máa pa tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí pa sẹ́ẹ̀ mọ̀ pé gbogbo ohun tó bá sọ obìnrin èyí bá jiyàn tẹ́lẹ̀ bó bá lóun lọ síbà yóò sọ fún ìyàwó ẹ̀ pé ibi báyìí ni kó wáyá ó wá máa gbalé obìnrin yẹn lọ á pẹ́ ń bẹ̀ ní èdè ní single mother ni kò sọ́kọ lọ́dọ̀ rẹ̀ á pẹ́ ń bẹ̀ á jẹun ọ̀sán jẹun alẹ́ ìyá tún gbóúnjẹ wá ìyàwó á gbóúnjẹ fún nulẹ̀ àná ìyàwó mi wò mú tiẹ̀ tí yóò lé níbi òpá mi oúnjẹ tó gbé fún mi láàárọ̀ gan òun ò lè jẹ tán bẹ́ẹ̀ ni ìyàwó ń wò ó nulẹ̀ yìí pé ọkùnrin àwọn ọkùnrin mò ń sọ lẹ́nu bó ń bọ́ aṣọ táwọn obìnrin o. láì mọ̀ pé
jùlọ tí ìyàwó tó ń bẹ́nu lé fi jùlọ tí bẹ́ẹ̀ ni ìyàwó òun lè jù òun lọ nítorí pé ọkọ ni adé orí ó rọ̀ fún ó tẹríba fún ọkọ rẹ̀ wá misuse ẹ̀. ìgbà tó dọjọ́ kan obìnrin tó ń tẹ̀lé lọlé tó fẹ́ fẹ́ tó lọ ń jẹnu rẹ̀ ó ń jẹnu ilé rẹ̀ òun ti nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ lè mọ́ fẹ́ fẹ́ tó bá pò nǹkan mọ́ oúnjẹ fún ọ́nkọ́ tó fi sùn lọ tó lóò bó ń sùn àbí tó bá sùn àbí tó wá lóyún kí ló fẹ́ sọ ó lè mórí bọ́m̀bẹ̀ torí pé o ti tẹ̀lé lọlé ó lè mórí bọ́m̀bẹ̀ nítorí pé kí ni òun ló mọ nǹkan tó ní tó fi ń wọ káàkiri ọmọ bòpò lọ lé olóró obìnrin inú ilé tó lọ ń bá ń ta ìyẹn lu ọgbọ́n fún sá ó pò nǹkan mọ́ oúnjẹ fún ó sùn lọ síbẹ̀ kò lè wálé lọ́jọ́ náà kákó bá bòpò lọ lé olóró obìnrin yẹn sá lóyún mọ́ lára ó lóyún débi wípé ó lọ́gbọ́n fún gbogbo property tó ní arábìnrin ìgbàgbọ́ ó fi orúkọ rẹ̀ yìí bẹ́ẹ̀ ni ìyàwó lè rí gbogbo ohun tí obìnrin ta ń ṣe àti gbogbo ohun tọkùnrin yìí ń ṣe. ẹnẹfẹ ṣàníyàn náà fún jọ ambition lórúkọ. wàhálà wa dé bá arákùnrin nígbà tí arábìnrin sọ gbogbo ohun tó sọ fún un pé àbí káwọn fẹ́ ra o wàhálà sáà dé káwọn bòpò lọ lérò ọkùnrin yóò wá gbádùn nù lé ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ìyàwó ń rí gbogbo ẹ̀ á tún ṣe bó ṣe ń ṣe fún un á fún lówó àṣà àbí á fún lóúnjẹ ọkọ mi kí ló dé gbogbo bó ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò lè sọ mọ́ bẹ́ẹ̀ ni ìyàwó ń rí ló ń miri. ẹ fún wa tẹ ò ràn wá lọ́wọ́ tẹ ò jẹ. ìgbà tó wá di ọjọ́ kan obìnrin yìí nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ gan dáadáa gan ó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n mọ̀ wípé ìjì ayé ló gbé lọ ó fẹ́ dalẹ̀ ń bẹ̀ ó mọ̀ pé ìjì ayé pẹ̀lú ọlá tó ní ló gbé débẹ̀ ó wá dọjọ́ kan obìnrin yẹn wá mú wàhálà bá débi wípé ó fẹ́ ba orúkọ ọkùnrin yìí jẹ́ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ọkùnrin wá balẹ̀ mọ́ obìnrin ti lọ kọ ó ti lọ sẹ́yìn pé ó fi ipò jù lọ ó fi ipò jù ọkùnrin lọ níbi iṣẹ́ tó ń ṣe ó ti lọ kọ nǹkan tí ò dá sílé iṣẹ́ wọn ń bẹ̀ ó ti wá rí àwọn ọ̀gá ti pé lágbájá a máa sáàkì ẹ̀ wá lè sùn mọ́ ẹ̀kan rẹ̀ ò balẹ̀ kò ṣeé sọ fún ìyàwó ilé pé n tóun ṣe ó wá di ọjọ́ kan ó ṣe wọlé báyìí kò lè sùn gbogbo bí ọ̀sẹ̀ kan kò lè sùn ìgbà tó wá di ọjọ́ tí ìyàwó ẹ̀ máa ń ṣàdúrà fún lóru ìyàwó ẹ̀ wá pè rí ọkọ mi adé orí mi àyànfẹ́ mi ẹni mo fẹ́ tí mo fẹ́ràn jù nú ọkàn mi ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni mo rí o ó ní kí ló rí ìlú ó láàwí ìrí ni àárí àníwì àdẹ̀mọ́ àgbọ̀dọ̀ fọ́ ni ọlọ́kùnrin tóbìnrin tó lóyún fún ẹ ó ní mo mọ̀ mo dúpẹ́ gan-an. gbogbo bó ṣe ń gbóúnjẹ fún ẹ gbogbo ẹ ni mo mọ̀. lẹ́mọ̀ kí yíyan níbẹ̀. ṣé o máa pọ́ ìtòsí márùn-ún tẹ̀ ti jọ ń ba àbọ̀ báyìí. ọkùnrin yẹn wá béèrè pé lágbájá báwo ló ṣe mọ̀. ó ní kó má wọrí ohun tí mo fi jù ẹ lọ nìyẹn. mo kí lárí bí. ó ní sòfura nígbà tó ń wá iṣẹ́ tó ń wá ipò àtọjọ́ tí mo ní kó má súnmọ́ mi tó fún mi láàyè láti máa fi bẹ́ẹ̀ lọ. ìyàtọ̀ wo lórí. lọkùnrin ṣe wá sọ jí pé ó lè mi tó ń wò yìí. nǹkan báyìí báyìí ni mi ò. ìwà báyìí báyìí ló dẹ̀ wù fún ẹni báyìí báyìí tó jẹ́ kóun fi ọ. alájà múlíkà. ṣùgbọ́n tó o bá wá yí ọ àáfàá rẹ tó máa ń lọ ọ̀dọ̀ ẹ̀ báyìí 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 mo ṣàlàyé fún ọ̀rẹ́ ẹ̀dá tó ń jẹ lọ́jọ́ báyìí. lárákùnrin bá dọ̀bálẹ̀ báwo ló ṣe ń mọ gbogbo àwọn àṣírí yìí. alájẹsẹ̀ mi ò. olóore tí ìyá rẹ ṣe àtẹ̀yí tí bàbá rẹ máa ń ṣe tíwọ náà máa ń ṣe tóun rí lára rẹ lọ́jọ́ kóun ò fi ọ o. tá a bá sọ bẹ́ẹ̀ ni èsẹ̀ tóun lè fẹ́ wọn ò fẹ́ kí bàbá rẹ kí wọ́n jèrè wàhálà tán ṣe àtìyá rẹ àti dáadáa tíwọ náà mú tó jẹ́ kí n fi ọ. alájì ìgòrí ọ̀la global enterprise. ọ̀pọ̀lọpọ̀ àdánwò ló ń ti léjànù fún ọ. irú èèyàn báyìí lòun jẹ́ ọkùnrin ẹ̀dẹ̀ ń gbọ̀n lórí bẹ́ẹ̀dì tó wà. ó ní ṣùgbọ́n obìnrin tó wá lóyún fún ọ yẹn kìí sì wọ́n ló lóyún inú ẹ̀ o ẹni báyìí báyìí ló lóyún nítorí ipò àtọ́lá tó rí ó ṣe ń jagbà lọ́wọ́ àwọn obìnrin nù lọ́wọ́ àwọn ọkùnrin nìyẹn ó fẹ́ yàn ọ̀jẹ̀ ni ṣùgbọ́n ó promise mi pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ṣe bẹ́ẹ̀ òun á bínú sí ọ o. arákùnrin bá lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó wá ní obìnrin yẹn ó ní kó mú wálé tó bá ti di ọjọ́ Sunday ó sọ pé òun fẹ́ yìí fàìtẹ̀ sínú ilé òun. alájìmú yéde ni. ọkọ wa ní kó mú wálé ó ní kó mú wálé ó ní tó bá ti wá mú wálé kò sí wàhálà òun á wẹ́kọ̀mù ẹ̀. arákùnrin bá mú obìnrin wálé o Àjùlọ là ń sọ̀rọ̀ bá o ó mú wálé tán kò lè jọra wọn. ó ní kó
kó introduce ẹ̀ pé òun ìyàwó. ìwé àwọn Ó introduce ẹ̀. ológo Ó wá kí pé ìyàwó ọkọ mi ẹ káàbọ̀. tó ṣáàlì wọn. Àbí ìyàwó mi ẹ káàbọ̀ sínú ilé wa o. tọ́tẹ́lẹ̀ Obìnrin yẹn wá sọ̀k pé báwo ló sì mọ̀. Ó lọ́lọ́run á sọ yín láyọ̀ o. Obìnrin yẹn tún wò pé báwo ló ṣe mọ̀. Ó lẹ́ ṣe ń gbé bẹ́ẹ̀ ṣe wọ́n máa ń gbóúnjẹ fọ́kọ mi o. ìwọ̀n wọn. Ó lẹ́ dẹ̀ ṣe ọjọ́ kan tẹ́ ẹ bá ń gbà lálejò tó sọ̀dọ̀ yín. Ẹ ṣeun tẹ́ ẹ bá ń fi nǹkan sínú oúnjẹ ẹ ṣe gan-an, mo dúpẹ́ o. má fẹ́nu hàn tẹ́rọ. Ṣùgbọ́n àbá mi sọ fọ́kọ mi pé oyún tó ń bẹ́nu yín ọkọ mi kọ́ ló ní sá. Sẹ́ran ti sọ fún wọn. ìwọ̀n fẹ́ látọ̀dọ̀. Sẹ́ran ti sọ pé broda báyìí tí àjùkò báyìí ẹni báyìí ló lóyún. Sẹ́ ìgbàgbé àti sọ yẹn fọ́kọ mi. So ẹ káàbọ̀ sínú ilé wa ìyàwó mi. Ṣé wa lè fẹ́ wa bá bẹ́ẹ̀ lè fẹ́ wa. Láì obìnrin ṣe bọ́ síta ní ó bá sá lọ. kọ́nà tẹ́ wá ti pẹ́. Ẹ̀rù bà obìnrin yẹn, ẹ̀rù bà ọkùnrin yìí. níbẹ̀ a máa kí Ọkùnrin yìí ò ṣe ní kò ṣe jì. olólùfẹ́ Ó bẹ ìyàwó ẹ̀, obìnrin bá sá lọ, ó sàtúnyàn ká. ilẹ̀ ìfẹ́ ló Ọkùnrin wá súré gba ọ̀dọ̀ àwọn àfáà lọ pé kí wọ́n wá bá òun bẹ ìyàwó òun. Ìyàwó ní wàláhì kò ṣe òun. gbádùn wa. Òun gbà pé ìrìn àjò ayé òye. tẹ́ ń gbéṣẹ́. Sẹ́rí tá ń pè ní àjùlọ lórí ètò tèní. ẹ ò jẹ́ Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́ ń kóore fún tí ò mọ iyì rẹ̀. Ẹ má jà sí kí ayọ̀ pọ̀rọ̀. Ẹ má jà fi ba nǹkan jẹ́. Ẹ wọ ànírújù báyẹn lọ lórí ètò tèní Gbangba Dekun. Àjùlọ tá ń sọ̀rọ̀ bá ohun tá a fi jura wa lọ, ajura wa lọ ti jà kájọ kọ́ wò. Ẹ já máa ṣe sùúrù. Ká máa wo nǹkan tá à ń fẹ́. Ká dẹ̀ wo ohun tá à ń ṣe. Ká má bàa ṣe mistake. Orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade. Ọmọ bíbí ìlú Ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Yókùn tún di ọjọ́ mọ́jọ tẹ́ mọ́ gbọ́ àwọn àkọ́tún ètò míì. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí ìkànnì yìí. Ó kí gbogbo àwọn tá a jẹ́ ń ṣètò. Olúbísí ọmọ Akínlóye. Ẹni àwọn òtí ò gbọ́dọ̀ wòran rẹ̀. Ìyá wa Káyá. Bẹ́ẹ̀ ni alájà wa Suratu Àkàbàọlá Igwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ wá. Tó fi dórí DJ Tuga. Ẹ ṣé àdúpẹ́ o. Pàdé wa lórí àwọn àkọ́tún ètò míì. Ẹ ṣé àdúpẹ́ ìrìnlówó ojú owó rí ìrìn náà lámàrí. Ó dàbọ̀. ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà ní ilé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. ẹ máa gbé wá síbí láti máa print gbogbo ẹ̀rọ lè print a máa print fún wa iléeṣẹ́ wa wà guarantee we are under the government standard company tí àwọn ìjọba dáná sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wa between one colour to 4 colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. Your name.